káàbọ̀ padà sórí ètò Miliki Express. Mo lérò pé gbádùn nǹkan tí mo fi wọ̀nyí tán yẹn. Tí wọ́n pé mo sọ fún yín, ẹ tó bá fẹ́ parọ́, á ní ẹlẹ́rìí òun wà lọ́rùn. Jẹ́ kó mo já yín sí. Mo ló dùn, gbọ́ngàn sọ, akutuku gbo. Bàbá wa Kollington Àyìnlá 50 years of stage òun lẹ wò tán yẹn. Ẹ̀yin tèmi, ṣé wọ́n pé mo sọ fún yín kí n tó lọ lẹ́ẹ̀kan. Mo ní àlejò mi wá lórí kalẹ̀ tán fẹ́ sọ tẹnu wọn. Tán fẹ́ ẹ̀mọ́ fẹ́ já yín sí ìrìn àjò ayé wọn. Orúkọ àlejò mi lórí ètò lẹ́ni òun ni Saheed Adebayo tí gbogbo wa mọ̀ sí Barry White. Ẹ káàbọ̀ sórí ètò Miliki Express. Ẹ káàbọ̀. Tó fi káwọn ará lé. Orúkọ tèmi ni Muhammad Saheed Abiodun Àtàndá Ọmọ́tóyọ̀sí Adebayo tí gbogbo èèyàn mọ̀ sí Barry White. Ẹ fi sì yín pọ̀. Gbọ́ngàn wáyé orúkọ tèmi ni Muhammad. Wọ́n tún fi Muhammadu sí sallallahu alayhi wa sallam. Sallallahu alayhi wa sallam. Muhammad Saheed Adebayo. Muhammadu yẹn tó bá ti orúkọ Muhammadu bá ti wà lórúkọ wọn. Ajẹ́ tó yẹ pé máa ń sìn lọ́hùn déédéé. Ètò ẹ pé wákàtí márùn-ún wọn ò kì í yẹ. Ojú tèmi dẹ̀ ń wò yìí. Ojú tèmi ń wò yìí. Kò kí wákàtí márùn-ún. Ó yẹ Ọlọ́run nìkan ló mọ̀. Ṣùgbọ́n wákàtí márùn-ún tèmi ń pé. Ẹ̀yin ará ilé wọn ló yẹ Ọlọ́run nìkan ló mọ̀. Ó yẹ Ọlọ́run o. Ọlọ́run ló mẹ́ni tó ń sin òun ló ń já mi sí yẹn o. Òun nìkan ló mẹ́ni tó ń ṣe tòun ní o. Wákàtí márùn-ún wọn ò pé. Olóòtú ẹ bá mi délé wákàtí márùn-ún tèmi ń pé. Ìmọ̀ tẹ̀sí ló yọ Ọlọ́run. Bẹ́ẹ̀ ni torí ẹ bá mi délé mo ṣe ní ó yọ Ọlọ́run. Wákàtí márùn-ún tèmi ń pé. Anyway, èyí ò ní bẹ ṣá. Mọ̀pọ̀rọ̀ wà èyí ní sọ èyí bẹ́ẹ̀. Débi tó yẹ pé tí n bá ń ṣiṣẹ́ lọ́wọ́ bóyá mo fẹ́ ní káwọn crew mi àti àwọn cast mi kan lọ jẹun máa sáré wọ mọ́ṣáláṣí lọ. Ọ̀gbẹ́ni Saheed tí gbogbo wa mọ̀ sí Barry White, mo fẹ́ kí gan ni iṣẹ́ yìí. Èmi ti já ìwọ̀nba tèmi mọ̀ pa yín mo ti sọ fún àwọn aráalé mo ní director ní mo nílẹ̀ tó máa ń ṣiṣẹ́ yìí náà ṣe sinimá wọ́n máa ń rí yín lórí tẹlifíṣàn gbèyí náà tí bá mi fẹ́ràn ráyè sọ fún wọn iṣẹ́ tẹ̀ ṣe ní pàtó. Gẹ́gẹ́ bí òwe tẹ̀ pa Yorùbá tún bọ̀ wọ́n ní ẹnu ọlọ́fà láti ń gbọ́ mọ́tà. Ẹnu ọlọ́fà láti ń gbọ́ ṣé rí director tí ó bá tiẹ̀ mọ̀wé pa kì í ṣe director gidi. Director ni wọ́n gbọ́dọ̀ tó má pòwe mẹ́wàá mi báyìí sìn kò já sí nǹkan kan kò já sí nǹkan kan. Iṣẹ́ mi ni olùdarí ni mí mo tún máa ń hàn nínú eré lẹ́kọ̀ọ̀kan ní àwọn eré tí ó bá nira tí n bá darí tí ò nira ṣùgbọ́n eré tí n bá rí pé ó máa nira tí mo ní cast tó pọ̀ lóko wọn á jókòó lẹ́lẹ́gbẹ́ jẹ́gẹ́dẹ́ mi mo máa darí eré lọ ni olùdarí eré ni mí ẹni tí ó dẹ̀ tún máa hàn lẹ́kọ̀ọ̀kan once in a while nínú eré ni mí. Ẹni tó máa hàn lẹ́ẹ̀kọ̀ọ̀kan once in a while nínú eré ni kí ló fà á tó jẹ́ pé tí èrò bá pọ̀ ní location àbí tí èrò bá pọ̀ nínú iṣẹ́ tẹ́yìn náà lè ṣe bí àbí lead role pé ẹ̀yin gbọ́dọ̀ fẹ́ ṣe agbátẹrù gbogbo nǹkan ilé fẹ́ ṣe lead role iṣẹ́ yìí. Nǹkan tó fà á ni pé Yorùbá bọ̀ wọ́n ní èèyàn kan ò kí ń já wàdé nítorí tí wọ́n sọ pé èmi mo fẹ́ darí tí wọ́n bá ní bí èèyàn bíi 200 or more than lóko tí wọ́n tún ní mi náà mo tún fẹ́ ṣàyà gbangba mo tún fẹ́ ṣe lead role no ayé ò rí bẹ́ẹ̀ torí pé ayé ò wà fẹ́yàn kan darí kò jókòó jẹ́ àbí ṣe lead role kò má darí that is bọ́n ṣe kọ́ wa nìyẹn. Àmọ́ ọ̀rọ̀ mi sì pọ̀ béèrè mi sì yapa àmọ́ mo rí àwọn directors kan tó yẹ pé àwọn ló máa direct iṣẹ́ mi fẹ́ dárúkọ àwọn ló máa direct àwọn náà ló tún máa ṣe lead role iṣẹ́